gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì olóyè Peter Ayọ̀délé Fáyọ̀ṣe ọ̀ṣọ́kù mọ́lẹ̀ ẹkùn ọkọ̀ òkè gẹ́gẹ́ bí wọ́n tún ṣe ń pè ìyan ìnagijẹ ó mà ti da awuyewuye ńlá sílẹ̀ ó ti fẹ́ kó bá Olúbàdàn ilẹ̀ Ìbàdàn kábíyèsí ọba Rashidi Adéwọ̀lú Ládọjà àrùsà àkọ́kọ́ àrùsà the first ó fẹ́ kó bá kábíyèsí o lórí ìjà rùfọ́rùfọ́ tí òun àti ọlọ́lá jùlọ gómìnà Ṣèyí Abíọ́dún Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí ìjà táwọn méjèèjì tí wọ́n jọ ń bára wọn jà tó sì jẹ́ wípé níṣe ni ọ̀rọ̀ yìí ẹni ó ti ń da awuyewuye ńlá sílẹ̀ ní ìgboro ayé pàápàá ní ìlú Ìbàdàn àti lágbo òṣèlú ìpínlẹ̀ Ọ̀yọ́ odúkúkú ní ọ̀ṣọ́kù mọ́lẹ̀ ẹkùn ọkọ̀ òkè irúnmọlẹ̀ tó ń jẹ́ fried rice gẹ́gẹ́ bá ṣe máa ń kí Fáyọ̀ṣe ọdún ní lágbo òṣèlú ní orílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe àìmọ̀fólókó nítorí pé bàbá náà odidi ọdún bíi 8 ni ló fi darí ìjọba tó fi ṣe gómìnà ìpínlẹ̀ Èkìtì tó ti wà tó sì jẹ́ pé dí àsìkò tí a ṣe àkójọpọ̀ ròyìn yìí ojúlówó ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ó ní Ayọ̀ Fáyọ̀ṣe bó tilẹ̀ jẹ́ pé ó ń ṣiṣẹ́ fún ẹgbẹ́ òṣèlú APC lásìkò ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Èkìtì tó wáyé lọ́sẹ̀ tí ó kọjá yìí ṣá o àárín gómìnà Ṣèyí Mákindé tó jẹ́ gómìnà ẹgbẹ́ òṣèlú PDP nìkan ṣoṣo ńlẹ̀ Yorùbá àti Fáyọ̀ṣe Ògúnrégé tó lè jẹ́ pé ìjà wọn lágbára débi pé àwọn méjèèjì wọn kì í fẹ́ rí ní ara wọn láàtàn pàápàá Fáyọ̀ṣe tó jẹ́ pé òun ga ló ń bínú Mákindé kọjá sísọ lásìkò yìí ṣá o nínú ìfọ̀rọ̀wérọ̀ tí Ayọ̀ Fáyọ̀ṣe tó ṣe tó gba orí ẹ̀rọ ayélujára lọ́sẹ̀ yìí inú ti sọ̀rọ̀ tó máa fẹ́ fi dàbí èyí tó fẹ́ fi kó bá Olúbàdàn ilẹ̀ Ìbàdàn tí kò bá wọn ṣe òṣèlú rárá àti rárá nítorí pé inú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe pẹ̀lú iléeṣẹ́ Channels Television ni ló ti sọ̀rọ̀ nípa òṣèlú ọdún 2027 tó ń bọ̀ ibẹ̀ ló sì ti sọ̀rọ̀ nípa ọlọ́lá jùlọ gómìnà Ṣèyí Mákindé tí ó fẹ́ díje du ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APM tó tún ti fa olùdíje kalẹ̀ tí yóò gba ipò gómìnà lọ́wọ́ ẹ̀ ìyún Bímbọ́ Adékànbí ní abẹ́ ẹgbẹ́ òṣèlú APM eléyìí ní Fáyọ̀ṣe fi jẹ́ kó di mọ̀ pé ní ọdún tó ń bọ̀ àwọn yóò fi òṣèlú hàn Mákindé ó ní Mákindé ti dálé òun ó sì di dandan kóun fi ayé hàn olódàbí ẹni tó gba ilé òòṣà ni òòṣà ti ṣetán láti gba ilẹ̀ padà Ayọ̀ Fáyọ̀ṣe wá jẹ́ kó di mọ̀ wípé lásìkò ètò ìdìbò ọdún 2027 tó ń bọ̀ ó ní òun àti gbogbo àwọn alágbára pẹ̀lú àwọn tó jẹ́ ọ̀tá Mákindé ní ìlú Ìbàdàn èyí tó ní Olúbàdàn ilẹ̀ Ìbàdàn tí òun náà wà láàrin àwọn wọn láwọn tí ń ṣe ọ̀tẹ̀ lábẹ́lẹ̀ láti fàyè hàn Mákindé tó sì jẹ́ pé orúkọ Olúbàdàn tí Fáyọ̀ṣe dá máa ra àwọn tí wọ́n jọ ń dìtẹ̀ Mákindé yìí láti fàyè hàn lọ́dún tó ń bọ̀ ni ló máa di awuyewuye ńlá èyí tó sì jẹ́ káwọn èèyàn kan tó máa fura pé àbó Olúbàdàn náà mọ̀ sí tí Fáyọ̀ṣe ń sọ ni pé dásìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí kábíyèsí ò tí ì fọ̀rọ̀ síta láti tako Fáyọ̀ṣe lórí ọ̀rọ̀ yìí tó sì jẹ́ pé ọ̀rọ̀ yìí nínú ọ̀pọ̀ èèyàn rí gẹ́gẹ́ bí àkóbá fún Olúbàdàn wípé ó ń ṣe ọ̀tẹ̀ gómìnà Ṣèyí Mákindé lábẹ́lẹ̀ gẹ́gẹ́ bí Fáyọ̀ṣe bó ṣe sọ nínú ìfọ̀rọ̀wérọ̀.